ojúmọ́ re àárọ̀ re. Òwe Yorùbá kan ló pé àti ra ìbọn kò tó àti rẹ̀ tù, àti ra ìbọn kò tó àti rẹ̀ tù, torí pé ọjọ́ kan là á rà bọ́n, ojoojúmọ́ la fi rẹ̀ tù. Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ tí òwe ọ̀hún túmọ̀ sí? Àti gbéyàwó ò tẹ́jọ́, owó ibẹ̀ ló ṣòro. Àti gbéyàwó ò tẹ́jọ́, owó ibẹ̀ ló ṣòro. Kò tí ì yọ. Àti kọlà àfẹ́kùn kọ mọ̀mọ́ ṣòro, àmọ́ ta ní ọ̀dà dùbúlẹ̀? Àti kọlà àfẹ́kùn kò ṣòro, ó kó èèyàn tí ọ̀dà dùbúlẹ̀. Àmọ̀ràn lásán lèmi ń gbọ́ o, wọ́n jẹ́ wọn ó tì ọ́ gbọ̀ngbọ̀n, wọ́n jẹ́ wọn ó tì ọ́ gbọ̀ngbọ̀n. Bákòókò bá tó tó yẹ kó o ṣe nǹkan. Bọ́ ọ bá wá fẹ́ ṣe náà, mo fẹ́ kó o think wise. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni. Ẹni tí ó bá ní àdìkún value rẹ̀, ìlérò bó nídìí ẹnu láìfù ẹ̀. Ọkùnrin ní ọ́ ni obìnrin ní ọ́. Ẹni tí ó bá ní àdìkún value rẹ̀, tí ò ní support goals ẹ̀ tó gbé dání, ìsọkùnrin ìsọbìnrin, fílẹ̀ jọ máa bá tiẹ̀ lọ, kìí ṣe tiẹ̀. Pẹ̀lẹ́kùtù ńlá fi pàmùkúrú pẹ̀lẹ́. Bọ́ bá kọ wájú sí ọkọ ta, bọ́ bá kọ̀yìn sí ọkọ ọ̀bá lọ́fà, bọ́ bá kù wọ nìkan, kò tèrò ara rẹ̀ pa. Fòye gbèrè, kò fòye digest ẹ̀. Ibi tí ń sọ dé, ó ti yé èèyàn ọlọ́gbọ́n jù bẹ́ẹ̀ lọ. Káyọ̀dé ni mí, ajá olóko bàbá tó bí lọ́mọ. Ọmọ ayé mi ọ̀dà, àwa ìṣépè ràn wá, àròyé ọba. Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ ń gbòòrò ayé ń pè ó. Títí ìgbà míì, tẹ́ẹ̀tún máa rí wọn lójú ìwòran àtọ̀dọ̀ ti yín. Kẹ́ ẹ ní ọjọ́ rere tó dára o.